ọtí rẹ. Amina. Ìjọ Ramadan ti bẹ̀rẹ̀ àwa pẹ̀lú ẹ̀dájọ́ ń pàdé program yóò sì ti débẹ̀ sí mi. Ọlọ́run wọlé abẹ́ gbogbo tí wọn náà máa jẹ tó máa mu tó máa ná adúmọ̀sán ọ̀la Sheikh Tajul Adabi Ọlọ́run ní fi wọ́n. Amina. Ìwádà àwọn tá ń pàdé yìí adúmọ̀sán Ọlọ́run máa fi wá sínú àwọn alìganu sí iná. Abada alayka tahiyyati wa salami. Ibi òkú olókùn adúmọ̀sán àtẹ̀mí àtiwọ́ àtẹni tí ń fẹ́ tiwa Ọlọ́run máa fi wá sínú àwọn alìganu sí ibẹ̀. Abadan alayka tahiyyati wa salami. Adúmọ̀sán nílẹ̀ Ìbàdàn ìsílé oníṣìílé tí wọn ò pè á sí àtẹ̀mí àtànímọ̀sán àtẹni tí ń fẹ́ wá àtẹni tá ń fẹ́ ọlọ́mọ̀ṣẹ̀ wá ní ẹni tí ó ṣe pé wọ́n máa wá gbé fídíò bọ̀ àwa lábẹ́ kanopi nínú àwọn alìganu sí ibẹ̀. Abadan alayka tahiyyati wa salami. Adúmọ̀sán òde àpẹẹrẹ lọ́ọ́ máa lọ. ورضا رحمة ربنا بدوام. Tí bàbá wa Akílápá fi jáde láyé mú olóòdì àbò àwa náà ò ní lóòdì àbò. آمين. Òde tẹ́ ẹ bá ti rí Buhari Mọ́sá ẹ̀ mọ̀ pé wọ́n pè mí àdùn. Wọ́n pè mí ni. Ibẹ̀ báyìí ti rán Mọ́sá wọ́n pè mí. Kìí ganú kì. Ọlọ́run dáwọn kan nù àwọn ganu kalẹ̀ bí ọ̀mbrẹ́là yìí ni. Sọ́lọ́run ní máa ń tò ó ti tó tiwa nù. Ọmọ ìyá mi bò ló ti tó tiẹ̀. Bọ́bá ti ṣe tó tiẹ̀ tí ọba ti Ọlọ́run máa bẹ̀ ẹ́ kó yí padà fún ọ ni. Ọ̀ lágbára kan tó lè dá. Gbogbo ẹ̀yin àgbàlagbà níjòkó ẹrù yín ò ní di ẹrù ẹlẹ́rù. آمين. Ilé yín ò ní di ilé onílé. آمين. Ọmọ yín ò ní di ọmọ ọlọ́mọ. آمين. Wọn ò ní já dúkìá yín gbà lọ́wọ́ yín. آمين. Ọlá àwọn àfa wa gbà àwọn olówó ọ̀tún lọ́hùn yányá ni. Ọlá àwọn wájú Ọlọ́run ọlá àfa àwọn Ọlọ́run ti ṣe nù. آمين. Kí ló wí rí? أبدا عليك تحيتي وسلامي. Adúmọ̀sán àfa fẹ́ sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sà. Ẹ lọ́n kí ló kọ́ wọn kọ́. Aláàjì wa Kọ́sìt Ọ̀làdùnjoyè gbogbo àwọn wọ̀nyí wọ́n gbé ńgbà náà 6 feet ní gbogbo wa ṣé 6 feet lè lè gàdìgàdì àbí 10 feet. أبدا عليك تحيتي وسلامي. Adúmọ̀sán àwọn àáfàá fẹ́ ṣàdúrà ta ló fẹ́ ṣàdúrà fún rí wọ́n fẹ́ ṣàdúrà fún Sheikh Tajul Adabi wá wo bàbá àti mú àdúrà bọ̀. أبدا عليك. Ó ní láyé àáfàá àgbà tó sùn lábẹ́kúta ó ní láyé. تحيتي وسلامي. Kíkí yọmọ bá wà fàgbà. وسلامي. Àlàáfíà Ọlọ́run yọmọ bá fàgbà wọ́n sùn lábẹ́kúta. ورضا ورحمة ربي. Wá lè lọ́mọdé akéwù pọ̀ àìdá orin ni wọ́n ń dàpọ̀. ورضا Àti ìyọ́nú Ọlọ́run kọ́ máa bá àfa Sheikh Tajul Adabi. Gbogbo lẹ́wà ní ayé gbogbo mọ̀kọ́ndòrò ayé ibi yóò tán lè wà. Ọmọ akéwù àfàgbà ni wọ́n. ورضا. Ó lẹ́wà ní yanyan bàbá wa Lámínígun. Ọlọ́jẹ́ mi bàbá ogun mọ́dà mi bàbá Lámínígun. Mọ́dà mú bàbá Lámínígun. آمين. Ọmọ akéwù àfàgbà. ورضا. Ibẹ̀ bá dé ẹ̀ẹ̀kan láwà ní. Ẹ̀dàkùn àwọn òun wọn sàròyìn wọn bá àti ń wò yí ẹ̀jẹ̀ agbádùn ọ̀rọ̀ Ọlọ́run tá à ń sọ gan. Ẹ wá bí tẹ́ ẹ bá jòkó sí ẹ̀dàkùn pátí ni wọ́n ti máa ṣe rádaràdá tẹ̀ ń ṣe wọ̀nyí. Ìkásàrò ti tán kí lè ṣe ọṣẹ́gun wọn máa wá
wọ́n kó fún yín pàtí náà ti máa ṣe wáwọn ọ̀rọ̀ ọlọ́run ẹjọ́ fún ẹ farabalẹ̀ farabalẹ̀ àwọn bá ní àtọrọ wọ́n bẹ láàrin wa ní wọ́n dúró wọ́n gbọ́ wá sí ẹ̀yin tẹ̀ wá jẹ́ bá ní àtọrọ ẹ̀yin lẹ̀ wá ń ṣe farabalẹ̀ gbọ́dọ̀ ọlọ́run. أبدا عليك تحيتي وسلامي. àǹfààní bẹ́ẹ̀ ni kíkí kan látọ̀dọ̀ ọlọ́run tọ́gbà rẹ̀ ti mú kó wọn máa kíyàn kọ́ máa bá wà fágbà. وسلامي. àlàáfíà ọlọ́run kọ́ máa bá fágbà. ورضا. ọ̀yá ìyàjẹ́ fún ọ bí wárìdọ́ ìyọ́nú ọlọ́run kọ́ máa bá fágbà ṣéèkù Tajul Adabi. ورحمة ربنا بدوام. ورضا ورحمة ربنا بدوام. ọlọ́run gbogbo wa tá à ń bẹ ní ìlú lónìí ní Ògùnpa Central tá a wà yìí àpàdáyì ẹjẹ́ àpàrọ̀ bí alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. ẹ̀yin bàbá ọjà ẹ̀yin ìyá ọjà ẹ̀yin ọmọ ọlọ́jà àwẹ̀ dé ní àwọn kan bá wọ sàárè àwẹ̀ di méjì àwọn kan bá wọ sàárè àwẹ̀ di mẹ́ta àwọn kan bá wọ sàárè èmi àti ẹ yóò di mọ́kànlá lónìí tá a sọ pé mi àti ẹ bá sínú. ẹ bá ń tẹ̀ra yín wọn ní àbábá kan bẹ lókè kiri lókè odò ń bẹ̀ kò sí ti ọmọ irọ́ ni tí bàbá ọmọ ń bẹ ẹbí bàbá lẹ bá lókè odò pé bàbá ikú gbóná ní ọ̀pá yìí ni àbí ikú tútù kò lè dáhùn kí wọ́n àwọn ọmọ ọlọ́run wa mọ gbogbo ẹ̀. Allah. táyọ̀ ò ní gbà yín tí ń bọ̀ nísìnyí ọlọ́run ti mọ̀ gbogbo nǹkan lọ́rùn mọ̀ ẹ wà àwọn ọmọ tí máa yí báyìí ròmù ọjà tí máa ti báyìí rò èyí rà á máa lọ yọ owó lápò èyí òmí ń bọ̀ tọ́rọ̀ wọn ó lò nù wọn kì í ṣe tán ni tọ́ba dásìkò tọ́rọ̀ wọn ó lò yọkàn rìpẹ́ǹtì ọlọ́run ṣe tán nù. ta ló wá mọ ìtọ́rọ̀ bẹ́ẹ̀ lò ẹlòmí owó sì ti ṣe dáadáa bọ̀ báyìí gbogbo àṣàlátù ní lọ alamazali lọ́lọ́ kókó kúkó torí àṣàlátù bó ti dì í nì bí wọ́támẹ́lọ̀ inú àwọn obìnrin dùn ẹ ti máa ti ń jẹ́ wọ́támẹ́lọ̀ bó ti gbọ́dọ̀ yín náà lọ́wọ́ kéwù. ورضا ورحمة ربنا بدوام. ورضا ورحمة ربنا بدوام. afábà ó ti wá sọ kalẹ̀ gbogbo ọmọ àrọ́mọdọ́mọ kéwù mi ibi yóò tẹ bá kú àtẹ bá dé ẹ máa gbà fúnra yín ìgbà fún ní ṣẹlẹ̀ èdè láàrin wa pẹ̀lú animation. من خير علمك. inú orin ìmọ̀ rẹ̀ ìwọ àfa Sheikh Tajul Adabi bàbá wọlé yìí la. صار بعدك مفتيا. inú orin yìí àfáàgbà lábẹ́kúta ọlọ́mọba kí àfáàgbà. آمين. àfáàgbà tẹ̀rí tí ń wí ni gbogbo onílàwà ní ayé ẹni Buhari lọ sọ bẹ́ẹ̀ ní wàásù ní Ògùnpa Central gbé wọ́n lọ́mọ akéwò kan náà lẹ́yìn pẹ̀lú wọn àwa pẹ̀lú wọn ọmọ akéwò àfáà kan náà jọ ní wa àfáà tọ́kọ́ àfáà wọn òun ní wọ́n jẹ́ àfáà àgbà tí wọ́n sùn nínú pálásì Aláké lábẹ́kúta bẹ́ẹ̀ àfáà ti ṣayé. من خيره صار بعدك مفتيا. inú orin tọ́lọ́ ń ṣe fáfá àgbà nínú ẹ̀ nígbè bàbá wa láyé àgbà di mufti lẹ́yìn wọn mufti àkọ́kọ́. صلى يصلي وصام خير صيام. ìwọ ọmọ ìyá mi tó bá wà pé tó jẹ́ mùsùlùmí tó ń gbàwẹ̀ bọ́ ọba ti kírun ayé asán lọ wá alájà eléyìí góòlù òsì sórí kó kírun òsì ṣe hajj òde wọn tó sí à ìwọ náà tan ní eyín bí ìgbà tí ìwé bá gbé iná hàrú báyìí gbogbo ẹ̀ ń tẹ̀sìn ẹjọ́ o ti dé láti mọ́kà máa ń gbé òsì kírun mọ́ ìrun ojú ayé ló kù tó wá ń kí alájà kan nínú ẹja ká lọ kírun ó ké ọmọ ìyá mi kọtí ẹ̀mí ló wọ́n ní ayọ̀nù kẹ́kọ̀ọ́ mọ́ ẹ
ẹlẹ́ẹ̀karùn-ún ní yọ lọ́wọ́ lè kejì tí òun dùn láwá pé màmá Fatima kí ló dé ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn lọ́dà òun ọmọ oúnjẹ ẹwò yàtọ̀ lọ́mọ́kà. يكفيك أنك للكمال معلم علمته الإسلام بالإسلام. Ó ti tó bá àfàgbà wọ̀nyí ẹ̀yìn bàtà wọ́n kọ́ bàbá yẹjú bàbá alájà àgbà dídá ń gájíá ẹnìkan ò rí nǹkan kan alájì Kàmọ́rù sọ láyé bàbá ọ̀sàbùrú fẹ́ nìkan ẹni bá yìí sàbùrú fún bàbá ọ̀kà fún pàbùrú ló sì. bẹ́ẹ̀ sàbùrú fún èmi ọ̀kà fún àwọn nù o kìí ṣe èmi o. bàbá gbére èdè sí mi ní ìbálẹ̀ fún ọ lẹ́sìn gbogbo àti ìbálẹ̀ ìrántí ọkàn mi ó sì máa ṣépèlé ọ. àwọn tàná àwọn ni wọ́n ní ẹ̀yìn agbègbè omi tẹ́yìn wá kí wọn. ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ bá àbágbà. يكفيك أنك للكمال معلم. ó tó bá àfa àgbà pé ká tiẹ̀ là àfa bàbá wa là yí àgbà Ṣéhù Kàmálùdín ó tó ń bá àríbá àbágbà pé. àìdá ẹnì kejì mọ́rì rárá ìwọ náà láìdá èyí ṣe tọ̀ tẹ́tì rẹ̀ kalẹ̀ tó ti pé tẹni tó kù láàrin yìí lọ tẹ́ kalẹ̀. Ramadan yìí ẹjọ́ ọmọ kó lọ àwẹ̀rù. Ramadan. látọ̀ ń ṣe sìnà gbogbo wa lọ́ba sìnà everybody sìnà ni. atọkùnrin àtobìnrin sìnà yìí ni ọlọ́run wa rán sìnà kálukú sọ́tọ̀ọ̀tọ̀ àyàlẹ́ lomi ọ̀gbọ́dọ̀ rí lọ́bẹ̀ lè dákú àyà ní tiẹ̀. ìwọ náà ní fatẹ̀síwá ọlọ́run gbọ́ Yorùbá tá a sọ fún yín bọ́lá wọn gbọ́ Yorùbá èdè wo ni ọ̀gbọ́. kọ́dọ̀ ọmọ Ìgbò ó ti gba Islam kò sì mọ kí ó kọ̀ mọ́ kankan ọwọ́ rẹ̀ bí àfa pé èmi ò ti gba Islam àmọ́ ẹ̀yin máa ń ṣe àdúrà àfa àríwá bóòlù ẹ̀ tí ì fọlọ́mù ó ní Ṣínéke àfa ní wòmí àfa wà fatẹ̀síwá mi Ṣínéke àfa ní ma pè bẹ́ẹ̀ ọlọ́run tó ń pè ní ọgbọ̀n tírélà rẹ̀ ti di mẹ́jọ nísìn. ìyá fọ́sàmá yẹ̀dí rúbì rọ̀bà o. ìyá fọ́sàmá yẹ̀dí rúbì rọ̀bà o. kí ló dé pápá ọlọ́run òun ni a máa gbé kàǹkà òsì tí wọ́n kọ́ lé ọlọ́wọ́ kẹ́kọ̀ọ́ ọwẹ́ méje bàbá bẹ̀ kan tó sọ ọlọ́run ni ẹ gbé gbogbo kìíní tó dè má di tí wọ́n gbé náà bọ́nà ọ̀bá dá yóò ju ọ́ nì bọ́nà ọ̀bá dá kò ní ju ọ́ nì rírọ́ nì bí mọ́tò lábá ní ọ̀pá ọ́ yóò pa ọ́ bàbá lọ já sínú fíríjì ní ọ́ já sí i ibà àwọn èèyàn ni wọ́n ṣe ìyàwó tán tí wọ́n ń lọ lé ọkọ ìyàwó ń bẹ nínú mọ́tò masjid ìyàwó ń bẹ ń bẹ bẹ́ẹ̀sìmá bẹ́ẹ̀ bẹ́ẹ̀sìlẹ́sì bẹ́ẹ̀ gbogbo wọn jọ àtàwọn ọmọ kéékèèké tí wọ́n kó fún wa pé méèdì àbí kíní kan gbogbo sẹ̀rẹ̀ rẹ̀ tán ṣe ń bi ìyàwó ni. lẹ́kọ̀ọ́ ni kọ́ńténà sì kó lẹ́yìn ibi tó gbé sínú tírélà ó sì wá sí déédéé wọ́n sì rẹ́ wọn mọ́lẹ̀ wẹ́n. sáwọn náà ṣàdúrà ni ṣé wọn máa gbọ́ ọlọ́run ni ọlọ́run ló ń pè lọ́wọ́ àfi kásẹ̀tì 7 doors sínú kínní òun wo 7 doors òun ṣe yá sàtàrù ẹ ó wèrè òun wo bọ́ọ̀lù òun bá tẹ̀sùbá ọlọ́run náà lọ sọ ní báwọn èyàn gbé yá sàtàrù ìsìn wo bọ́ọ̀lù yá sàtàrù bọ́ọ̀lù náà sọ̀rọ̀ lọ́wọ́ ní yá sọ́dọ̀hún náà nù ẹni tó sunkún sí ọlọ́run lọ́rùn kèrè dá lóhùn láti wá pé wọ̀ àfá. ìyá fọ́sàmá yẹ̀dí rúbì rọ̀bà o. ọba tó fún wa lọ́mọ kè é sọ̀rọ̀ ọmọ tí ó jẹ́ láyé ńdàgbàbọ̀ wájú wa yìí wọn. gbogbo abiyamọ láyé tó bá gbàgbé àdúrà nílé ọmọ rẹ̀ ayé asán lọ wá. gbogbo abiyamọ tó bá gbàgbé kọ́ sáré torí ọmọ ẹ̀ ayé òfìfo lọ wá. ẹlòmíín fọmọ lọ́múlọ́wọ́ nísìn wèrè ní fúlọ́mù kèémà yóò ya wèrè kó láyé mi. sẹ́lọ̀ wá ní sàdúrà kò sì sí tó lè yí padà àfàdúrà. ìyá fọ́sàmá yẹ̀dí rúbì rọ̀bà
tí a bá ń bẹ nínú ọjà ẹ dákun ọbẹ̀ yìí ìbú yín ọ̀fọ̀rọ̀ yín ṣe wá sí ni ọlọ́mọdé abirú yín. يا فوز من يدعو برباه يا فوز من يدعو برباه يا فوز من يدعو يدعو يا فوز من يدعو به. ọkọ mi ò sunkún báyàwó rẹ̀ bá ní ngbọ́dọ̀ bá ní kíyàwó máa lọ àlìjánnà ìwọ ọkọ iná nì ìyàwó ń ṣe gbogbo ntọ́ yẹ kó ṣe láyé bí ti ń la sàlátù bẹ́ẹ̀ ni ń lọ jímà bẹ́ẹ̀ ni kí wákàtí márààrún ìwọ ọkọ wa ń ṣe kankan bẹ̀ bẹ́ẹ̀ náà sì níyàwó mi ò sunkún jọ́ àlìkìyàmà ọkọ rẹ̀ ó máa lọ àlìjánnà ìyàwó máa lọ ọ̀nà ìjẹ́ gbogbo ntọ́ yẹ kó ṣe ló ṣe omi ìbímọ bíi méje fọ́kọ mẹ́ta péré ń tọkọ mẹ́rin yòókù ọlọ́lọ́run wọn ti rù wọ́n wá gbogbo ẹ̀ náà lọ́kọ́ sì ń náwó lé lérí bó o lẹ́sìn wájú ọlọ́jọ́ àkìyàmà gbogbo wa yányá olúwájú ọlọ́run ká tó dọ́mọ wa mà wọ́n ti dọwọ́ rú láyé ní ìta àmà ọmọ bíríkìlà ń bẹ lọ́dọ̀ káfíńtà ọmọ káfíńtà ń bẹ nínú ilé àfá ọmọ mẹkáníìkì ń bẹ nínú ilé àfá bí wọ́n ti rú gbogbo ẹ̀ papọ̀ wá bá wa nì kí ló dì bá àìlejò kó jẹ́ kátó wá ń pè gbà sínú tiẹ̀ wá di gbàǹjo sínú ti di gbàǹjo nísìnyí níjọ́ tí kìíní eléré ibú yìí ti wọ ayé wá sínú kan di ọlọ́fẹ́ ọ̀fẹ́ ní sínú ó ní wàhálà kan alájà ẹ jẹ́ fún mi nọ́mbà yín ọ̀tá wọ́n tún wá pa aláró pẹ̀lú ìbò please can you give me your digits sínú náà gbogbo ẹ̀ bá can you give me your digits. Níjọ́ tó ti wọ ayé wàhálà dẹ́wò ti dé ọlọ́run bá wa ṣe gbogbo àwọn àfáà wa jàǹkàn tá a fọlá wọn gba nǹkan lọ́dọ̀ ọlọ́run bá wa ṣe wọn ò dé bá kiri yìí láyé wọn ò dé bá láyé bàbá jẹ́ pé wọ́n dé bá láyé ni ẹ̀yin jàmá ọ̀nà wo la bá gbà. يا فوز من يدعو برباه Ramadana ó sunkún lọ́rùn nínú Ramadana ọkọ rẹ lọ fẹ́ tí ń ṣe ní mọ ìgbọ́ ọkọ lẹ̀ sálọ́mọ tó tún fẹ́ ìyàwó rẹ lọ mọ̀ pé ọ̀fẹ́ tí ń ṣe ní ọkọ lẹ̀ mọ bí ọlọ́run máa bá sọ̀rọ̀ bàbá tó gbé yòó jùlẹ̀ ṣe bẹ́ẹ̀ yàn kan lòun yàn lálẹ́ bóyá ìjọ tún lọ́ọ̀ fẹ́ tó pọ̀ ọkọ ilé yìí lẹ̀ èèyàn bíi márùn-ún ọ̀ká òun lẹ́nu aníkèétí kàn wọn àbíkọ́ kàn wọn lọ́nà ọ̀fun èwo lọmọ tó lọ gbé àfi ká bọ́ lọ́hùn sọ̀rọ̀ wọn náà máa kọ́ àwẹ̀ tó ń gbà yìí kọ́ máa yí wọn tó ń gbọ́n Buhari Musa ìwọ náà máa fọ́ lọ́hùn ní gbà ìwọ náà máa bí ọwọ́ àwọn kí ló fi jẹ sáàrì níbo ló ti rówó tó fi jẹ sáàrì irú sáàrì wo ló jẹ inú àwẹ̀ yìí lẹ́nu tó lọ ní gẹ́fúrẹ́ndì ọmọ pólì ọtún wá gbé yìí wálé ẹ wá jọ jẹ fùfú náà láago mẹ́rin àbọ̀ àwọn akéwà náà orí bàbá wọn pàṣẹ láti ẹrù mi náà lórí ọmọ nǹkan ọmọ pa mí nígbò lẹ́kù ẹnu àti yìí ń bá nílẹ̀ mọ́ ọ̀pọ̀ wá ń sàdúrà nìyẹn náà ìwọ náà wá ń sáámi ọlọ́run náà gbọ́dọ̀ ṣe nǹkan ìwọ ń ṣe ta ló wá lágbára jù náà wà tọ́lọ́run tó mọ bẹ̀rẹ̀ rẹ tó mọ parí rẹ ọba tó mọ ibi tó kù sí ìwọ gan ò lè sọ ibi tó kù sí ìbọn ni wọ́n yẹ pa ẹlòmíì ìbọn àwọn àyàwó ìbọn gan náà tún fẹ́ jọjú mọ́ láyé nìsín sọ̀rọ̀ àwọn sójà nìkan ló jọjú ìbọn ò jọjú mọ́ àwọn àyàwó àkànfẹ́ láàrin wa níyà yìí mẹ́rin náà ni wọ́n ẹgbẹ́ ni wọ́n mẹ́rin náà ni wọ́n wàlá ìwọ́n bẹ láàrin wa níyà lórí ibú ọmọ gbogbo ìbọn bẹ lára wọn ọba dójú ọ̀tá ni ààrin tó bá jẹ́ kó bìlọ́ọ̀nù ni irú ọ̀rọ̀ tó sọ yẹn ò ní ọ̀tá ẹ̀ bọ́tí ò bìlọ́ọ̀nù ṣẹ́gbọ́n tó yẹ ṣẹ́gbọ́n ẹ̀mọ́ tó gbèdé ò bìlọ́ọ̀nù ó sì fún ẹgbẹ́. يا فوز من يدعو برباه. ọba adama ẹ̀sìn wàá sọ ìbọn ẹ̀sìn wàá sọ ní pure water máa tù sí ẹ lára ìbọn tó ti pọ̀ ń tu àyè yẹn kù ẹnìkó ikú ọ̀wá jọjúmọ́ láàrin àwọn ọmọ tá à ń wọ̀nyí wọ́n tún láàké kan wọn jù báyìí lọ gbogbo báyìí láàké
dákun ẹ jẹ́ gbogbo wọn sọ pé la ilaha illallah. La ilaha illallah. Wọ́n ti pé ńlọrin nígbà wọn àhó yíyan kan pẹ̀lú ọkọ̀ ẹ tún wílẹ̀ kan sí. La ilaha illallah. Ẹ wá wí ẹlẹ́kẹta bí kọ́ lọ́wọ́ dáhùn. La ilaha illallah. Afọ́ ló jẹ. Ma'rufun fil kutubi. Ó ti hàn ọjẹ́ tó gbajúmọ̀ nínú tírà Ọlọ́run. Ìbọ̀ ṣe rí bẹ́ẹ̀ ti dákẹ́jẹ́ yìí yé kọ́lẹ̀ ní Ọlọ́run bá kọ pé kò ní ṣe rí retí bẹ́ẹ̀ láàrin wa ní Ọlọ́run bọ́lá dákẹ́jẹ́ yìí Ọlọ́run sọ délé rí rẹ̀. Àmín. Ìtẹ́ tèmi sí kẹlẹ́ fẹ́ gbọ́ yìí. Anna malaikatallah. Àfa àwọn àgbà bàbá wálé Akílápá àwọn màláíkà Ọlọ́run. La ya'suna Allah ma amara. Àgbàdo àwọn màláíkà Ọlọ́run àwọn angels Ọlọ́run wọ́n yìí tayọ àṣì Ọlọ́run. Wa yaf'aluna ma yu'maruna. Àwọn màláíkà tẹ̀rí ní àwọn angels ìtọ́lọ̀mbá ni ẹ máa ṣe òun ni wọ́n máa ṣe. Fa ammal insan. Àmọ́ àwọn ọmọ Ádámà Amarahumullahu bittaqwa. Ọlọ́run pa wá láṣẹ pé ẹ ń lo ayé nu ẹ bá dáyé ẹ máa páyà mi ẹ máa bẹ̀rù mi o. Faja'ala taqwa libasu ahlil khairi. Àwọn kan nu wa wọ́n wá sọ ìpáyà Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run wọ́n wá sọ lásọ àwọn ẹni rí wọ́n ní kì í sasọ tàwọn ẹ̀wù àwọn ẹni rí nu ìbẹ̀rù Ọlọ́run kiri àná. Dábìrì pé kò sì dùn wó èèyàn dábìrì pé kò sì kùnyàn wẹ́lẹ́wẹ́lẹ́ bí ìlú tẹ gbọ́n nì. Wọ́n á ń ṣe yín náà kẹ́nu sí máìkì gbogbo ẹ̀ náà là ń lò máa ké wọ́n tó. Al-muttaquna sanafayn. Kí ló wí? Al-muttaquna sanafayn. Àìbẹ̀rù Ọlọ́run ìrìn bàbá fi ń wọlé tọ̀ ọmọ ẹ̀ tó bí ní sì ń fún lóyún ọmọ sì ń di mẹ́rin ìwọ tó bí gan rẹ̀ àtọ̀ rẹ̀ ló tún fún lóyún ni ìbẹ̀rù Ọlọ́run dà. Al-muttaquna sanafayn. Àìníbẹ̀rù Ọlọ́run òun ni kí ni rí ìyàwó ọmọ ìwọ̀n tún wọ́dọ̀ bàbá ìyàwó ọmọ bàbá tún kéré ẹ̀ ó tún lóyún mẹ́ta fún bàbá ìbẹ̀rù Ọlọ́run dà. Al-muttaquna sanafayn. Ẹ̀gbọ́n ń gun eré àbúrò àrùn pani ó sì lóyún. Al-muttaquna sanafayn. Àbúrò ń wo kí ni rí ìyàwó ẹ̀gbọ́n òun ni àgbo pani ní sì lóyún. Al-muttaquna sanafayn. Ìbẹ̀rù Ọlọ́run dà láàrin wa ọkọ o sì gbé àlè wálé eré bẹ́ẹ̀dì tí wà tìyàwó rẹ ti ń sunrun ọmọ eré bẹ́ẹ̀dì tí wà tìyàwó rẹ ti ń sọ o sì bẹ̀rù Ọlọ́run ìyàwó tó wá ń pẹ́ àá nínú matrimonial room wàhálà lẹ́tùwá oníjẹ́ gbọ́dọ̀ kọ́lé fún mi ni àkọ́kọ́lé fún ọ lóòótọ́ kò sí lágbára tó lè ṣe àmọ́ Ọlọ́run lágbára o. Al-muttaquna sanafayn. Àwọn olùbẹ̀rù Ọlọ́run tẹ rí ní ẹ̀yìn Ìbàdàn ìran méjì ni wọ́n. As-sanaful awwali. Ìran àkọ́kọ́ ní àwọn tí máa bẹ̀rù Ọlọ́run. Humul muhsinun. Òun làwọn tí máa ṣe dáadáa ìbẹ̀rù. Bit-tawba. Bàjẹ́ ọkàn rẹ̀ bàjẹ́ ọwọ́ sáré ọlọ́sàlùwàlá ọwọ́ jòkólólé astagfirullah 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 bí ti ṣe ẹlòmíì túbá títí omi sì bọ́ lójú ẹ̀. Ọlọ́run ní tuntun bá tèmi Ọlọ́run gbànú àmọ́ àwọn tuntun bá tí ọ̀la foríjì máa lọ́dọ̀ mi Ọlọ́run tó jìyà tó wọná lórí ẹ̀ ọwọ́ ajé kan wá ní èmi àkẹ́yìn oyún tí wọ́n ṣẹ́ fún mi láyé yìí ọmọ lọ bí 17 or 18 ẹni tí wọ́n á rẹ́rìn bó túbà ọ̀la foríjì máa torí pé kò bá ọmú jẹ́ inú rẹ̀ dùn pẹ̀lú tó ṣe. Àmọ́ tí màá yára lọ bí tuntun bá. Yadhkuruna Allaha ala ajali. Ní kíákíá ni wọ́n máa rántí Ọlọ́run ọmọ ìyá mi máa rántí Ọlọ́run bọ́ bá rí bọ́ọ̀ ṣàṣìṣe yé yára rẹ̀ ṣọ́ọ̀kì pé bó ní ṣèwájú rẹ̀ wájú Ọlọ́run gbàgbé àmà. Abẹ́. Afqala. Wa akhrajatil ardu
tó wúwo tí ń bẹ nínú lẹ́lẹ̀ láwọn ọmọ níbi àdámà ilé ọmọ gbé ajáde yóò ti gbogbo ajáde gbé ajáde nínú mi àsìkò tẹ́ ló nínú mi ti tó ọlọ́run yẹn jáde kí ló wá tó kàn. wọ́n kọ́. ilé adé gbogbo ẹ̀ ní í ṣe gbùrùgbùrù yìí wọn ọmọ bá ní kìí àmàdé. وقال الإنسان ما لها يومئذ يصدر الناس أشتاتا تحدث أخبارها àwọn tí mú àwọn eléyìí lọ. يومئذ تحدث أخبارها. wọ́n sì gbé fùfú tì yín ẹ sí bí mẹ́jọ léra wọn ẹ̀ wá ní ìsásúlíkè ìsásúlé ńgbà tó wí. يومئذ تحدث أخبارها. يومئذ تحدث أخبارها ńjọ́ tí ilé ọmọ sí làbárí ara rẹ̀ pé ẹ wúlẹ̀ béèrè pé kí ló dé kí ni ẹ wo bí ẹ ti lò nínú mi ni àsìkò tó nù ni ọlọ́run tó ní kí n máa gbé yín mi gbà òun náà ló tó ní kí n máa pọ̀ yín ta à ń lọ dáhùn kéèsì nù à ń lọ dáhùn ẹjọ́ nù ìrìn wa láyé à ń lọ sọnù ìwà wa láyé à ń lọ sọnù àníyàn wa láyé à ń lọ túnù àṣírí wa láyé ń lọ túnù àjẹmí bẹ ní àyẹ̀wò náà jẹ́ wọ́n bá nùnú lé kálukú lọ rẹ̀ tì í ó tún lọ lórí wọn bẹ̀ bẹ́ẹ̀ bá bá jẹ gbogbo ẹ̀tọ́ ẹ̀ bá bọ́ di ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ máa jẹ yìí abala kun ọmọ ẹ̀yìn ìwo ọlọ́run ní ká yí ẹ̀yìn ó ti ìbẹ̀rù ọlọ́run sì yà falẹ̀ nígbà tó di tiwa ayé tiwa tá a lò lọ́wọ́ yìí ìbẹ̀rù ọlọ́run páàkì gbogbo ẹrù ẹ̀ pátá ó sì gbé. wọ́n sọ̀rọ̀ bábí ìdẹ́nẹ́nà. ìbẹ̀rù ọlọ́run sì kó láàrin wa ọgbà transfer kó láàrin àwọn tá a bẹ̀rẹ̀ ayé lónìí. fa àyìnà. ni wọ́n fi ń fọ́ nìkan ni wọ́n fi ń fọ́ yẹn tọ́ọ̀kì tòní tẹ́ ẹ̀ mà pé kí ànámọ̀lẹ́ wọ ojú àlùkìyámà nítorí pé wọ́n wọ ojú àlùkìyámà òsì ni wọ́n fi ń fọ́ yẹn ní 20,000 pé ẹ lọ mú chairman kó lójú ọ̀nà ẹ sì yẹn bọ̀ lóòótọ́ ó sì kú torí 20,000 ìwọ nìkan kó o tún wà ní 20,000 ó tún fáwọn àkàn torí ìwọ kó o ní ìbọn o tún lọ rẹ́ẹ̀tì ìbọn lọ́wọ́ eléré ikú tọ̀hún ni. fa àyìnà. ó tún gbé mọ́lẹ́ ọlọ́wọ́ tá ò ní ọ̀sẹ̀ pàánú ẹ̀ wọ́n ní kíní atúnjẹ́ pa wọ́n ní búlẹ́ẹ̀tì ni kíní cartridge àgbọn tí gbé pupa wọ́n ní aa wà bb wà eléré ibú ni. fa àyìnà takwa. àwọn náà ń gbẹnu sí àwọn létí wọn sọ̀rọ̀ pé ọ̀ọ́dà pé bàbá èèyàn já sí èmi ò já sí ẹ̀yin náà lẹ́ẹ̀ já rédíò sí lẹ́ẹ̀ já sí. fa àyìnà takwa. ìbẹ̀rù ọlọ́run dà láàrin àwọn ọ̀dọ́ àwọn àfà tá à ń ṣe wá sí fún yín ní tí ò jẹ́ wá sí ọ̀ràn yín mọ́ ǹjẹ́ ẹ mọ̀ ẹ̀yin Ìbàdàn ẹni náà ǹjẹ́ ẹ mọ̀ tí ò jẹ́ wá sí ọ̀ràn yín mọ́ àwa tá à ń ṣe fún yín wá sí ọ̀hàn lára wa wá sí òṣìṣẹ́ lára wa níbi tí ò ti yẹ kẹ́ ẹ bá wa àfà lẹ̀ ń bá wa láyé lónìí àwọn àfà fẹ́ ṣe bí olówó afẹ́ ṣe bí àwọn Ṣèyí Mákindé ọkọ̀ tí máa ń bọ̀ àfa kan pé àfa wo ni pé àfa kìíní ní ń bọ̀ ni àwa náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn àfa àtànátà ṣàdúrà fún wọn yóò ṣe bẹ́ẹ̀ omi ìkọ́lé kọ̀ọ̀rẹ́ àwọn ọmọ kéwù ni wọ́n rẹ̀ omi ẹ̀kọ́ tó mú sùn iná ló tún gbé kaláńtà láàárọ̀ àti mọ́ínmọ́ín wọ́n pé kó lè wọ́ọ̀mù láwọn bàbá wọn yẹn wọ́n ètò mú wọ́n jẹun àárọ̀ wọ́n sì nẹ́fìlà wọn wọ́n sì ń pe ọlọ́run sì ń dá wọn lóhùn àwa tòní akóra wa jọ bí 100 kan á ní ìyá àròjò ìyẹnjẹ abẹ lọ́wọ́ àwọn àfáà náà wọ́n ṣáájì wọ́n bá ṣàrú mi wọ́n ṣá gbogbo orú wọn àwọn àfáà kan ní ẹ̀kọ́ àtò wájú ọlọ́run rọ omi fún wa ọlọ́run gbogbo wa bí ajókòó sí eré yín dàrú. fa àyìnà. sẹ́yìn tẹ̀ fẹ́ràn ara yín ẹ̀yin tẹ̀ ń kéta ara yín ẹ̀yin tẹ̀ ń yẹ̀yẹ́ ara yín ẹ̀yin tẹ̀ ń ganra yín ẹ̀yin tẹ̀ ń nání ara yín ẹ̀yin tó ṣe pé àwọn àfa àtàná ọwọ́ kan làwọn ń pè mí máa sì dá wọn lóhùn àwọn àfa àtàná wọn náà lè ń yẹ̀yẹ́ lónìí ilẹ̀ ń pè wọ́n yé sàfà níbo ní ti àgbàdúrà gbogbo tí tó. fa àyìnà takwa. ìbẹ̀rù ọlọ́run dà ẹ̀mú wá ìmọ̀lẹ̀ ti rí. wa àyìnà lil muttaqin. àwọn tí ì ṣe ìpayọ̀ ọlọ́run àwọn dà bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì mi èèyàn ni wọ́n ṣe foundation ṣọ́ọ̀ṣì mọ́sálásí mi lédi kó o pè ní kí wọ́n wá kírun èwo làá tún lọ rí ẹlẹ́dẹ̀ mọ́nú ẹ̀ lédi kó o pè ní
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ẹni Ọlọ́run bá ní yọ là kọ́ wá kí ẹni Ọlọ́run bá ní yóò ṣe rí ibú kọ́ máa wò yín ràn kọ́ máa kí ọ parí èwo là á tún lọ rí ẹlẹ́dẹ̀ mọ́nú mọ́sálásí. وأين المتقين àwọn tí máa páyọ̀ Ọlọ́run dà animasa àwọn dà. بين النساء والرجال láàrin àwọn ọkùnrin àtobìnrin olùpáyọ̀ Ọlọ́run dà láàrin wa mọ́. ní tí ó yẹ ká ṣe máa farabalẹ̀ àbá ní tí ó yẹ ká ṣe fáwọn ìyàwó wa là ń ṣe fún wọn. ẹlòmíì ó ti wọlé tọ̀ ìyàwó rẹ̀ nísìnyí yàrá lọ fẹ́ Ramadana kẹwọ́ tẹ́ńtẹ́ńtẹ́ nínú Ramadana ọlọ́kọ́ sáà lóru ẹni tọ́ òrí gbàgbáwẹ̀ obìnrin ní àwa náà ń lọ tàbùsírì a sì lọ àṣàlátù wọn ní bàbá ti sínú tán tí a sì gbogbo ẹ̀ wọ́n ní a lè ṣe títí wọ́n lẹ́tọ̀ọ́ yín ni ẹ̀tọ́ ni kí ni tí mo lọ wá sí mo rẹ̀ tètè ní kí n tún máa ṣe kíní kan obìnrin ní sẹ́bẹ̀ẹ́ ti tún máa wò mí náà nì. má dasẹ́ mi nù wájú Ọlọ́run o iṣẹ́ rẹ jẹ́ ti dànù láti jẹ̀rin ni inú iṣẹ́ rẹ tọ́lọ́run retí lára rẹ ló ṣe ni súnmọ́ ya súnmọ́ fún lẹ́tọ̀ọ́ ẹ̀ àwọn eléyìí ibú kan wá ń bẹ́ ń ta àwọn ní ọmọ lọ ń lọ mọ́ dédé àwọn bá gbà léríkè bàbá ń ra sáàkì àní ọ̀gbánu ọ̀tẹ̀ mi dín àwọn bọ̀dá rẹ̀ lé tọ́wọ́n náà ní ìwòrò tó ń ná àwọn bọ̀dá mi ẹ̀wò kan ẹ̀wò sì ná. ẹ̀yin obìnrin ẹ sá máa ṣe sùúrù ẹ̀yin obìnrin ẹ máa ṣe sùúrù yóò padà dá gbogbo ìyàtẹ̀ ń jẹ lọ́dọ̀ wa yìí àwọn ọmọ yẹn ọ̀sán fún yín ọkùnrin ní èso ọkùnrin tó níláárí ẹran ọ̀jẹ̀ lọ́rùn pẹ̀lú mi lọ́kọ ẹran ọ̀jẹ̀ ẹ̀sì ẹ̀pàdé lọ́kọ mi bẹ́ẹ̀ náà sì níyàwó mi gbogbo àdúgbò ní rúnrún ní bọ́gbẹ́ nkùnlé wọlé àgbàtà wọlé wọn lọ tọrọ ọyọ lọ́dọ̀ yálùkù ní wágbó mi kan ní rúnrún ní gbẹgbẹ lọkọlọkọ wọn ti ṣe gbogbo tó dá bẹ́ẹ̀ tán pátá lóhùn ṣe bá àrígbọ bàbá yáyọ máa dé àárín gbogbo gbogbo tí wọ́n gún ọjọ́ òun gbogbo ẹ̀dẹ́ náà ni à ń dẹ́ àárín ń gbèmí ọmọ ibi Ọlọ́run ní mọ́ dàgbà sí ni ibẹ̀ kọ́ nítorí ṣe lọ́sọ̀ọ́ ti báwọn kí ló wí. وأين المتقين بين النساء والرجال. àná ọ̀sán láàrin ọkùnrin àti obìnrin ìbẹ̀rù Ọlọ́run dà àwọn tí páyọ̀ Ọlọ́run dà láàrin wa. وبين الرؤساء والمرؤوسين. àwọn eléri àtàwọn ẹlẹ́mù eléri àwọn ìjọba nù ẹbí àlejò àwọn ọlọ́run bá ń dájọ́ gbogbo àwọn kọ́ńtírì kọ̀ọ̀kan àwọn òyìnbó ìjọba wọn dáa púpọ̀ wọ́n sì tọ́jú àwọn ìlú wọn wọ́n tọ́jú àwọn tálíkà wọn ńlá fi ń sálọ ìlú wọn làbí lọ ṣe físà díẹ̀ mẹ́jọ fún o tó fẹ́ lómi lẹ́ẹ̀kan kó tó lọ Amẹ́ríkà kó tó lọ UK kó tó lọ Canada kó tó lọ Spain kó tó èé ṣe táwọn ọmọ wa lù wá bẹ́ẹ̀ jí lọ kí lẹ ṣe sílùú wa tí wọ́n wà wù ṣèjọba lè yí tá à ń ṣe yìí ṣèjọba níjọba Nàìjíríà ṣèjọba ni àwọn òyìnbó ní jọ́ọ̀lì àmọ́ àfẹ́kẹ́ ìjọba dé ọlọ́run òbí ẹ̀nà eléyìí Mr. Catholic òkìrùn ni ẹ̀nà mọ́dàdìjẹ́ náà eléyìí Mr. N property ẹ̀lú òkìrùn ni mọ́dàdìjẹ́ náà tọ́ba wa kàn àwọn ẹ̀ka bá rí tó àwọn Nàìjíríà lẹ́yìn ọlọ́run òbí ẹni wọ́n dún àwọn wèrè nù ni wọ́n bẹ́ẹ̀ sí ni àwọn wèrè nù wọ́n bẹ́ẹ̀ sí ni. Nàìjíríà dé o ọlọ́run kí wọ́n fẹ́ sí i àwọn eléyìí wọn bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n jẹ́ lórí fún àbẹ̀rù ọlọ́run àwọn apàṣẹ wa wọn bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n pàṣẹ fún àbẹ̀rù ọlọ́run àwọn aṣòfin wa òfin rédèrèdè òfin ládàradà òfin tó ṣe pé bọ́ bá mú àwa kò ní mú àwọn kò sì ní mọ́mọ́ wọn irú òfin táwọn ń ṣe nù ni ẹ̀ ṣe àwọn tí ẹ̀ lọ àlìjánnà ni ẹ wá ṣe tán ẹ wá kó lé ẹ wá lọ múra ẹ wá lọ sọ̀kan mọ́ níbi ìgbà tẹ́ fẹ́ lọ polówó oògùn ẹ ń ṣe làbẹ́kẹ́ lọ́mọlọ́bẹ́kà ọ̀kan ló ń wí o tún ní làbẹ́kẹ́ lọ́ àwọn aláṣẹ wa ni o làbẹ́kẹ́ lọ́ mọ́làkàdíjà àkùnmọ́ ní kò ní yé ọ́ kò ní yé ọ́. Ayna al-muttaqin bayna ar-ru'asa'. Nígbà àwọn eléré tí ń rúlu Nàìjíríà olùbẹ̀rù Ọlọ́run dà àwọn Murtala wọn ti ń lọ Yar'Adua ó ti ń lọ àwọn
agbádáwọ̀ tó tún wọ kági kí ni tẹ́ ẹ ṣe kò sí tẹ́ ẹ ṣe tayọ pé ẹ̀ ń sì ń jí owó ọmọ Nàìjíríà kó ẹ̀ sì lọ kó sínú àpò ara yín fáwọn ọmọ yín ìyàwó yín. bí ìbá ṣe pé Ọlọ́run tó ṣàánú yín lẹ́yìn pẹ̀lú gómìnà dáadáa Mákindé tí ń bá yín ṣe ọ̀nà ẹ̀ wà mọ̀ ọ̀nà yín ni yúù ẹ̀ wo mi ní sí ilẹ̀ ń sí. àyìnlá ni mo tàkì bẹ́yìn ẹ̀rù àṣà. ẹ dákun ẹgbọ́n náà tóbi jẹ̀mọ́. Ọlọ́run náà lẹ́gbẹ̀ẹ́ kékeré báyìí. ẹgbẹ́ ẹlẹ́kẹta kí wọ́n máa bá bẹ́yà ni. ọlọ́ba ṣe dára fún gómìnà wa Ṣèyí Mákindé. Ọlọ́run má fi kankan ṣe. Ọlọ́run ó ti dẹrù yírù náà. Mọ́sà bá wa ìdáyàwó Ọlọ́run bá wa fi ti Mákindé lẹ́yìn kó sọ̀kalẹ̀ kó síra dáadáa. Báwa náà bọ́ bẹ́ẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni rẹ náà bọ́ nu gọ́ọ̀mẹ́ntì housing. Kọ́dà tí wọ́n lè má tún dáa ó lè má dáa tó tiẹ̀. Kọ̀sẹ́ni wọ́n gbé gẹ̀ẹ́sì tí èsì sọ̀pà gbẹ́yìn báyìí bá. Ọ̀ sọ̀pà gbẹ́yìn kò sí. Ẹni pé kọ́dọ̀ yẹn máa tọrọ ìmọ̀nà Ọlọ́run ni. Àkí gómìnà wa Mákindé pọ̀. Kí ló wí? Wa ayna taqwa indal ulama. Ibi à ń lọ́nà. Ìbẹ̀rù Ọlọ́run dà indal ulama lọ́dọ̀ àwọn àfa. Ẹ̀yin gọ́fà kìí sẹ́yìn wọ̀nyí. Àwa wọ̀nyí. Ìbẹ̀rù Ọlọ́run dà lọ́dọ̀ wa. Ìbẹ̀rù Ọlọ́run dà. Àwọn arúgbó kan yìí bẹ nísìn. Àwọn arúgbó kan bẹ 419 ni wọn. Ọlọ́wà lọ gba ilé tó lọ rẹ́ǹtì. Ilé lẹ́sẹ̀ létí odò níbi kòtò bí ọ̀nà pín sí bẹ̀rẹ̀ lọ gba lẹ́sìn ní wọ́n ń dé kálukú mọ́lẹ̀ ń bẹ̀ lọ́ràn yìí. Kùránù tá a máa ké fún yín 90 ni àwa la dẹ̀ máa lọ ra àwa lẹ́sẹ̀ Káàbà àtẹ̀sẹ̀ funfun 25. Ẹ dákun sọ́wọ́ òde kéèyàn kó wọn nílọ Kánú sọ́wọ́ òde dé. Gbogbo tó kù tá à ń ṣe nu gbogbo àwọn tànú ó ṣe wọ̀nyí wọ́n tàlẹ́ ní bẹ́ẹ̀lì wa àwọn akéwì ní àwọn alájà yìí ni òun dà ẹni kọ́ máa bọ̀ kí ló dé ẹ dákun nìkan lójú wo yìí fún mi ọdún kẹẹ̀dọ́gbọ̀n tí mo ti wà ní ọkọ ni wọ́n ní kí n gbádùn ọyìn pẹ̀lú ṣàdúrà fún mi tọ́ba ipá àwọn àwa tòde òní ni wọ́n kọ́kọ́ wò só ní àyà dáadáa wọ́n ti máa wò ń gbà ó jòkó alájà alájà tí wọ́n mọ̀ pé wọ́n ń wò ó ni òun tẹ̀ kalẹ̀ bí gbàtẹ́yàn tẹ ọmọ kalẹ̀ nígbèmí náà ní béèrè yìí àfa ń wò ìgbé ẹni ó sì júwe wa fún yín ó rí wa dáadáa ni àmọ́ lọ́la lẹ́wọ̀ abẹ́rẹ́ ẹsẹ̀ tá a ṣe fún ẹ gbọ́dọ̀ bímọ. Ìyá Maria ìbẹ̀ta ló bílẹ̀ kan náà yàyín náà wọ́n mú wa ǹjẹ́ ń bọ̀ ní Ìyá Maria wa ó ní bẹ ní Australia nísìn Australia lọ́wọ́ wa ó ṣe dáàbò pé níyì lọ́wọ́ ká wà lọ ẹ wà àwọn àfáàtò nínú o ẹ máa wò wá o ìtọ́fẹ́ náwó lára obìnrin òjò lè sọ pé wọn ọmọ kankan gba bí ó ti bímọ. Alájáde jọ́ kejì abiyama òun wọ́ ma wọn ní bíléèdì tuntun ni ẹ ti lẹ̀kùn lẹ́yìn ìyá ń gbé kéèntì máa ń bẹ́ẹ̀ nítorí ẹ̀ bọ́ra obìnrin tí ó mẹ́kalẹ̀ pé ọ̀ya ẹ̀ tù obìnrin gbé kí ni méjèèjì lónìí ẹ̀yin tẹ̀ ké kankan ẹ̀ wò ránjọ́ àdìgbì àmọ̀ yóò sùn wọ́n na àfa mi eriri ó fò kó lọ́rùn yóò tún padà bẹ́ẹ̀ alájà alájà ó tú kalẹ̀ bó ti ṣe tó lè sọ ọ́ lẹ̀ àbá gbé bẹ́ẹ̀ ni méje ní náà láàsì méje làbá ń gbé bàbá àti ń sin màdámù ń kà á ń tà àfà ń sí àti ń tà ń fà ń wò àfà ọkọjá ó kà ń lò níbi 12 lè màdámù ní madam méje lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀kejì lálẹ́ sí kó dín ní ọ̀dà kó lé kò sí nǹkan kan torí tí ń wò. Wa ayna taqwa indal ulama. Àwọn àfáàdànà ọlọ́mọ balẹ̀ wọn jẹ́ mọ́ dọ̀nà wọn rú àwọn wà gbé jòkó lẹ̀ àwọn ọmọdà ẹ pè wọ́n wá ọ̀ya ẹ ké kúrò láwùyé báyìí wọ́n wà ké
wọ́n pe wọ́n máa dàníyàn tiẹ̀ máa dàníyàn ẹ kékeré sí iye báyìí ìwọ ọlọ́run ò bí mà ó sì gbọ́dọ̀ bí àwa ló ní a máa bí bẹ́ẹ̀ ni bá ń bẹ nínú àwọn tá a ní kò ní bí ọlọ́run ṣàánú ọlá pé wọ́n lọ́wọ́ wá yìí ní kọ́ lọ́wọ́ wá tí ó bí ọlọ́run ó sì bí ọya ẹ sì ń délé tó sùn pẹ̀lú ọkọ oyún ó sì dé láì fún ní gangan àwọn afọ àtànámù àwọn wọn jòkó yìí àwa tòní irú kòkó ọ̀sìn òun la fẹ́ kọ́ nílé àwa kọ́ bí owó bá ti lè wá nínú àwọn fìlà ganu sí owó náà láwa lọ bẹ̀ kí ẹ ṣe kankan. وأين